Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, subscribe, hete. Face TV was Swoby. Oh, understand, my husband is not a day, neither is he a boo. He's a baba. And baba is the vacation in the jungle. If you ask me where he is right now, I'll tell you he's in a go looking at it. So there's no vacation? There's no vacation. Unfortunately, quite unfortunately, the kind of vacation we had is the Jugunu. And when we want to vacation. So this is really good. Yeah, it is. This is a good time. This is not a bad idea. At all. At least. I can't wait to get to La Campagne Tropicana. So, Editor, what do you have to say? I was not talking to you. Editor. Oh, wait, Editor's birthday is on 27th. So, what do you have to say? Editor will be officially a teenager. So, you'll be a teenager. We eat it with all hello, busy. The best busy. My pile every day. Talk to pa. But then you like your own journey. Ẹgbẹ́ mọ́mí ló ti ń wẹ̀ yìí. Pàǹtì mi lẹ̀ ń wọ̀. Pàǹtì mi lẹ̀ ti ń wọ̀. Valentino Cavalli. Please record this story. Okay. A seemingly senior secondary school boy came home on a very sunny afternoon. Comeback is always brutal. And met mommy. And mommy said, "Oh boy, when I get back to you, you were like happy. And on you, why are you so dark?" So, mommy Fali took the senior secondary school boy out of the house so that the whole street can watch. And brought out native sponge. Can woman a native sponge and started by Casmo. Medicated Casmo. 14 naira. 14 naira. Yes. And mommy started to skin it. I'm a senior boy. You can't bring this to me. This is so bad. This is invasion of privacy. Me, mommy Fali said, this is not invasion of privacy. This is a mother caring for her son. You can never be a big boy in my pants. You know, I did all your diaper and all. So that was the story, Sha. I don't know if I'm a good storyteller. Yeah, I'm a good story. It's not the issue, Dolori. Nothing. Any trouble, any I will just like you. Sit down, madam. Mommy Jogoye. Like you want to put down. He has one cars in his cars. Someone's calling from Texas. Mommy, this is Golori. Oh, my son is calling from Texas. This is Ìjọ ò ló ṣẹlẹ̀ lọ.
then I could be 2 or 3 years. What are you running? One is someone is calling me from Texas. Yeah, Texas, no. Snacks. Hello, Baba. Hello, Baba. I'm sure you don't understand this, so. Alamukwe. So, Professor. So what do you have to say? Queen Mother. Yes. So what do you have to say? I'm just happy. That what? That what? Mommy's on a vacation. Ó ní ìran kan t'Ọlọ́run fi hàn mí lórí bàbá wa Ọọ̀ni Ògúnwùsì Adéyẹyè ọba Ilé-Ifẹ̀ àti olórí ẹ̀ Naomi. Ọlọ́run sọ yí pé òun mọ̀ sí bí olórí Naomi bó ṣe fẹ́ bàbá wa Ọọ̀ni. Olúwa lòun mọ̀ sí. Ìwọ olórí Naomi tó bá ṣe ń béèrè pé ó mọ̀ ó tó wá ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé kì í ṣèfẹ́ Ọlọ́run fún ayé ẹni. Àwọn èèyàn lè máa pẹ̀gàn, àwọn èèyàn lè máa sọ̀sọ́kúsọ. Ọlọ́run máa ń mú ẹni tó ní ẹ̀sìn ó lè mú wọ ilé babaláwo lọ. Ẹlòmíì àwa sọ pé bó ṣe gbàgbọ́ tó ẹ wo deeper life tó lọ fẹ́ babaláwo. Ọlọ́run fẹ́ kó yí babaláwo yẹn padà ni lọ́lọ́run fi mú wọbẹ̀ lọ. Ó ní iṣẹ́ ńlá tí wọ olórí Naomi Ògúnwùsì ti ìyàwó ọba Ọọ̀ni Ifẹ̀. Ó ní iṣẹ́ tó fẹ́ kó lọ ṣe nílé Ifẹ̀. Ó ní iṣẹ́ tó fẹ́ kó lọ ṣe nínú ayé ọba wa Ọọ̀ni. Ó ti parí iṣẹ́ rẹ tó fi kúrò ńbẹ̀. Olúwa ní kí n sọ fún ẹ pé ìwọ lórí ọba Adéyẹyè olórí Ọọ̀ni wọ́n ló ṣì ń padà lọ sílé Ọọ̀ni nítorí pé òun Ọlọ́run mọ bí òun ṣe mú ẹ débẹ̀. Kábíyèsí o, kí adé ó pẹ́ lórí o, kí ìrùkẹ́ pẹ́ lọ́wọ́, kí àṣẹ pẹ́ lẹ́nu kánrin kéṣe. Bàbá wa Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì tó yẹ pé mo mọ bí mo ṣe lè dọ́dọ̀ yín ni èmi á dọ́dọ̀ yín o. Mi ò ní káyé mọ̀ mí. Tọ́lọ́run bá ti mọ̀ mí, ẹni tọ́lọ́run bá mọ̀ àgbálá ayé ló mọ̀. Mi ò ṣe ètò yìí pé kí ayé mọ̀ mí, ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá ti mọ̀ àgbáyé ló mọ̀. Tó yẹ pé mo mọ bí mo ṣe lè dọ́dọ̀ yín ni èmi ò ní sọ ní live video, màá wá bá yín dàrẹ́lì ni. Ọba wa ni Olúwa ní kẹ́ lọ mú ìyàwó yín padà. Ìyàwó yín ni, aya yín ni, nítorí pé ó ní ìlérí àti àyànmọ́ tí Ọlọ́run sì máa mú ṣẹ nínú ayé ẹ̀yin àti olórí yín Naomi tí Ọlọ́run kò tíì ṣe. Nínú nǹkan 200 tọ́lọ́run fẹ́ ṣe fún yóò ṣẹ̀ mú ẹyọ kan ṣẹ nínú ẹ̀ ni. Olúwa ní kẹ́ má gbé èṣù láàyè. Ọba wa Ọọ̀ni á lọ fẹ́ ìyàwó mi. Á pupa bí Naomi ṣe pupa, ṣùgbọ́n kò ní ga tó Naomi. Wọ́n wá fẹ́ fi rọ́pò Naomi. Nígbà tí wọ́n bá fẹ́ fi ìyàwó ìrọ́pò Naomi á dẹ̀ dé. Torí Ọlọ́run ló mọ bó ṣe fẹ́ ṣe o. Mi ò mọ Naomi rí o, kò rán mi sí ọba Adéyẹyè o, mi ò dẹ̀ mọ ọba rí, ṣùgbọ́n ìlú mọ̀ọ́ká ni ọba wa Adéyẹyè ẹni ìtàn ọba ìlú Ifẹ̀. Mi ò mọ̀ wọ́n méjèèjì rí, kò sẹ́ni tó rán mi iṣẹ́, ṣùgbọ́n Ọlọ́run mi ló rán mi iṣẹ́ sí yí pé ọba wa Ọọ̀ni ó sì máa fẹ́ ìyàwó ẹ̀ Naomi Sílẹ̀kùn Ọlá, ó sì máa fẹ́ padà. Bẹ́ẹ̀ ni Sílẹ̀kùn Ọlá Naomi ó sì máa fẹ́ ọba wa Ọọ̀ni ìyá Tadénikáwò, ó sì padà sílé Ifẹ̀. Ẹ lọ kọjọ́ ìní ìsílẹ̀. Ọlọ́run ti fún mi ní mẹ́sẹ̀jì, ó ti ṣe díẹ̀ tí mi ò sọ, ṣùgbọ́n Ọlọ́run ó fún mi mẹ́sẹ̀jì kan lánàá, ó yà mí lẹ́nu. Nígbà tí mo máa débẹ̀, mo ti sọ mẹ́sẹ̀jì ẹ kí tó kúrò nílé kí tó lọ church. Nígbà tí mo máa dé church lánàá, bí Ọlọ́run ṣe sọ mẹ́sẹ̀jì yẹn náà bẹ́ẹ̀ ni mo bá. Lóòótọ́ ìjà lè má ṣẹlẹ̀, ṣùgbọ́n àpẹẹrẹ ẹ farahàn lánàá. Mo wá wò pé lóòótọ́ lọ́lọ́run rán mi níṣẹ́ yìí láti jẹ. Ìdí tí mo fi padà wá jẹ́ iṣẹ́ yìí nìyẹn. Àwọn tó bá mọ̀ mí kọ̀ọ̀kan wọ́n mọ̀ pé tọ́lọ́run bá rán mi iṣẹ́ bíyá nípa àlá tí mo láàlá tí mo wá sọ fún ẹ, tó bá wò ó pé ṣèbí mo mọ ẹni yìí, ṣèbọ́ bá tún mi ṣe ni, ṣèbí mọ́ mi kélẹ̀bù ni, mo mọ̀ ọ́
tí mo sọ ìran yẹn pé Olúwa sọ pé kí n sọ báyìí fún ẹ tó bá fi ṣeré wàá padà lọ́jọ́ ọ̀la wàá padà pè mí ṣàkíyèsí ẹ pé mẹ́sẹ̀gì tí Olúwa rán mi sí ẹ tó rán mi sí ẹ lọ́jọ́ àná tí mo jù dànù ó mà ti ń ṣẹlẹ̀ sí mi ìdí tí mo fi wá jẹ́ iṣẹ́ yìí ni ọba wa ò ní mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe má gba olórí yín padà ó wà lọ́wọ́ yóò wà lọ́wọ́ Ọlọ́run ló mọ bó ṣe máa pa ẹ̀yin méjèèjì papọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.